Ẹ káàsán ẹ kú dédé wòyí. Ìròyìn ọjọ́ kan rí ló dé sétí gbọ̀yìn láti iléeṣẹ́ amóhùnmáwòrán GOT odò Ajogun ní ìpínlẹ̀ Ògùn la fi kalẹ̀ sí. Orúkọ mi ni Aisha Raji. Ṣáájú ẹ gbọ́ kókó oníròyìn náà. Ìjọba àpapọ̀ ti mú àlékún bá owó oúnjẹ àwọn ẹlẹ́wọ̀n jákèjádò ilẹ̀ yìí. Iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo rọ̀bì nílẹ̀ yìí ti fohùn lédè wípé epo láti iléeṣẹ́ Dangote láti ẹbùfọpo Dangote wà ní àwọn iléeṣẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 ọdún yìí. Ìròyìn ilẹ̀ òkèèrè. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ 17 ti pàdánù ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ iná mọ̀ráwá tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Kenya. Gbajúgbajà agbábọ́ọ̀lù Juan Mata darapọ̀ mọ́ ikọ̀ Western Sydney Wanderers lórílẹ̀‐èdè Australia. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti buwọ́lu ṣíṣe àlékún owó oúnjẹ tí wọ́n ń fún àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n wà ní ọgbà àtúnirọ̀ ilẹ̀ yìí lójúmọ́ lọ́nà ìdá 50. Eléyìí ni ó jẹ́ kíkéde látọ̀dọ̀ agbẹnusọ àjọ tó ń rí sí àmójútó àwọn ọgbà àtúnirọ̀ nílẹ̀ yìí Umaru Abubakar níbi ìpéjọpọ̀ olóṣooṣù kan nílùú Àbújá. Ó sọ wípé ìgbésẹ̀ náà tó ti bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ ọdún yìí yóò mú ìgbésí ayé àwọn ẹlẹ́wọ̀n dára pẹ̀lú bí wọ́n ṣe máa gba $1,500 náírà yàtọ̀ sí $750 èyí tí wọ́n ń gbà tẹ́lẹ̀. Àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè nílẹ̀ yìí NCS ti kéde wípé $277.5 billion ní owó tó ti wọlé láti ilẹ̀ òkèèrè ní oṣù kẹjọ ọdún yìí. Agbẹnusọ àjọ náà Abdullahi Maidawa ni ó kéde yìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá. Ó tún kéde wípé àwọn ẹrù tí ò bá òfin mu tó ń lọ bíi 123 làwọn ti gbà. Eléyìí sì jẹ́ ọ̀kan lára akitiyan àjọ náà láti rí i pé wọ́n gbá iṣẹ́ fàyàwọ́ wọlẹ̀. Ìjọba àpapọ̀ ti fohùn lédè wípé àwọn tí wọ́n ní káàdì ìdánimọ̀ NIN nìkan làwọn ó ta ìrẹsì fún nínú ẹgbẹ̀lẹ́gbẹ̀ tóònù tí wọ́n fẹ́ tà. Ààrẹ Bọ́lá Tinubu, ẹni tí mínísítà fún ọ̀rọ̀ ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ Abubakar Kyari ṣojú rẹ̀, sọ pé ìgbésẹ̀ yìí ó dènà ìwà àjẹbánu tí àwọn owó oúnjẹ yóò sì wálẹ̀ láwọn ọjà nílẹ̀ yìí. Kyari sọ pé ìlànà bí àwọn ó ṣe tà ní báàgì kan fún èèyàn kan tí wọ́n sì tà ní 40,000 naira báàgì kan. Iléeṣẹ́ tó ń pèsè epo rọ̀bì nílẹ̀ yìí ti kéde pé epo bẹntiró láti ẹbùfọpo Dangote yóò máa wà káàkiri ọ̀dọ̀ àwọn alágbàtà epo bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí, ìyẹn oṣù tá a wà nínú ẹ̀ yìí. Iléeṣẹ́ náà fọ̀rọ̀ ìlédè nínú àtẹ̀jáde kan látọ̀dọ̀ ẹni tó wà ní ìgbọnnu ètò ìròyìn àjọ náà, Olúfẹ́mi Ṣónẹ́yẹ sọ lásọyé wípé iléeṣẹ́ NNPC ni wọ́n ti yọwọ́ rẹ̀ láwo tí wọn ò náwó nínú iye tí wọ́n ń ta epo bẹntiró. Ìròyìn ọjọ́ kan orílẹ̀ ń tẹ́tí sí láti iléeṣẹ́ amóhùnmáwòrán GOT. Ẹ jẹ́ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà, tá a bá padà dé ẹ mọ̀ gbọ́ àwọn ìròyìn tó kù. Looking for your dream home? Need a trusted property developer? Welcome to Taugani Global Resources Nigeria Limited. We are your go-to experts in property management and development, with premium lands and houses for sale, all free from any encumbrance and backed by genuine documents. We bring your dreams to life. Located at Kilometer 42 Lekki Ekpe Expressway, Lakwe, Ibejuleki. Call us today at +234 905 964 7250 and let's build your future together with Taugani Global Resources Nigeria Limited, where your peace of mind is our priority. Káàbọ̀ padà. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí àwọn ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook, Instagram, Twitter, ẹ tẹ GOT 104.9 FM. Bákan náà lẹ lè máa gbọ́ wa ketekete lórí ẹ̀rọ ayélujára www.gottvandradio.com. Ẹ sì tún lè dáńlódù áàpù wa GOT 104.9 FM lórí àtẹ Google Play Store. Ìròyìn ilẹ̀ òkèèrè.
Àjálù ńlá ló ṣẹlẹ̀ lónìí ní orílẹ̀-èdè Kenya ní bí àwọn akẹ́kọ̀ọ́ 17 ti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ṣe pàdánù ẹ̀mí wọn nígbà tí iná ọmọ òrara ṣẹ́yọ lórí òrùlé yàrá wọn tí wọ́n ń sùn ní agbègbè Nyeri. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ náà Rẹ́sílà Onyango sọ pé òru ọ̀gànjọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀, tí ó sì sọ pé ọjọ́ orí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó gbẹ̀mí mì náà wà láàárín ọdún 9. Ó sọ síwájú pé ohun tó fa làlúrí náà ò tíì di mímọ̀, ṣùgbọ́n ìwádìí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀. Agbábọ́ọ̀lù tẹ́lẹ̀rí fún ikọ̀ Chelsea àti Manchester United Juan Mata ti darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan ní orílẹ̀-èdè Australia Western Sydney Wanderers pẹ̀lú àdéhùn ọlọ́dún kan. Ògbóǹtarìgì agbábọ́ọ̀lù náà tó fi ìdíje EPL sílẹ̀ lọ́dún 2022 ni ó kópa málegbàgbé nínú ikọ̀ Chelsea tó sì gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó dára jù nínú ikọ̀ náà fún ọdún 2 léra. Ó gba ife ẹ̀yẹ ilẹ̀ Champions League àti FA Cup pẹ̀lú ikọ̀ Chelsea ní ọdún 2012 tó sì gba Europa League pẹ̀lú wọn bákan náà ní ọdún 2013. Èyí ni òpin ìròyìn ọjọ́ kan wa tọ̀sán òní, ṣùgbọ́n ká tó lọ ẹgbẹ́ àwọn kókó amẹ́nubà. Ìjọba àpapọ̀ ti mú àlékún bá owó oúnjẹ àwọn ẹlẹ́wọ̀n jákèjádò ilẹ̀ yìí. Iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo rọ̀bì nílẹ̀ yìí ti fohùn lédè wípé epo láti ẹbù ìfọpo Dangote wà ní àwọn iléeṣẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 ọdún yìí. Ìròyìn ilẹ̀ òkèèrè, àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ 17 ti pàdánù ẹ̀mí wọn lórí ìṣẹ̀lẹ̀ iná ọmọ òrara tó ṣẹ̀ lórílẹ̀-èdè Kenya. Gbajúgbajà agbábọ́ọ̀lù Juan Mata darapọ̀ mọ́ ikọ̀ Western Sydney Wanderers lórílẹ̀-èdè Australia. Ẹ darapọ̀ mọ́ wa láago 6 fún àkójọpọ̀ ìròyìn wa. Títí dìgbà náà ẹ máa yáṣẹ́ o.